billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, kalẹ́ ní gbàtẹ́ bá wo èmi on point by two. Ṣàlàáfíà ni mo bá yín. Mo mọ̀ pàlàáfíà lẹ wà. Ẹ jọ̀ọ́ continue to subscribe. Kí n tó tẹ̀síwájú, mo ní special announcement. Ó ní pé ẹ̀yin sister mi in Islam, sister mi in Christianity, tẹ́ bá ní interest láti marry, ká sọ wípé from the age of 25 to 35, ẹ jọ̀ọ́, the truth, yes, èèyàn tó dẹ̀ serious, tó ready, ẹ pè mí lórí WhatsApp number mi tí ẹ máa rí lójú screen yín, maybe before now or after or now, ṣóyé yín. In case tẹ́ bá rí lójú screen, ẹ wo description box, ẹ máa rí WhatsApp number mi, kẹ́ ẹ pè mí. Muslim sisters, Christian sisters, tẹ́ ní interest láti marry, serious person, tẹ́ ẹ sì níṣẹ́ gidi lọ́wọ́, kò sí ọkùnrin tó fẹ́ àbọ́dó láyè sìn, àfẹ́ alábọ́dó, ẹ má bínú, èmi kọ́ ni mo sọ ọ́, àwọn ọkùnrin wọ̀nyẹn ni. Then kí n tó tẹ̀síwájú again ẹ̀yin èèyàn, because ó possible kí n gbàgbé, ẹ má gbàgbé adùn yùngbàyùngbà. Àwọn èèyàn tí a ti tà fún, wọ́n pè wá, wọ́n kí mi, àwọn ni wọ́n sanwó wọn o, ṣóyé yín, wọ́n sanwó course, wọ́n dẹ̀ sanwó delivery, but wọ́n sì ń thank mi pé on point by two ó ṣé gan, adúpẹ́. Ẹ má gbàgbé, kí ni àǹfààní ọkọ tó ní action? Ẹ kàn sí mi on point by two fún black steel strength. Kí ni àǹfààní obìnrin tó ní ò ṣe kò wù mí ṣe, kò dùn mọ́ mi, kò ṣe kíní kan? Ẹ má gbàgbé adùn yùngbàyùngbà. Mo sọ fún yín pé adùn yùngbàyùngbà kò ṣe park yìí mọ́, because a lot of things mo ti join mọ́ nísìsiyìí tó dẹ̀ wúlò fáwọn èèyàn. Kò ṣe park yìí mọ́, it may be half of this park. Ó depend bó bá ṣe sọ problem ẹ fún mi ni wàá ṣe lóríṣiríṣi nǹkan tá a máa join mọ́. Do you understand? So wàá kàn sọ fún mi pé nǹkan tó need ẹ̀ fún lélẹ̀, nǹkan tó need ẹ̀ fún lélẹ̀. Àdúrà sí ń gbà, ṣe ń sọ pé lórí ẹ̀. So especially ọkùnrin, you don't need to relax. You understand? Ara àgbádùn ayé náà nu ẹnu àti bí tó bá ti sí gbogbo yẹn, kò sí what is the next thing. Ìyẹn ti dàgbà nù. So ẹ jẹ́ ká mọ̀ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí náà là ń sọ. Lórí ọ̀rọ̀ yìí, ọkọ àti ìyàwó tí kò sí kankan tó join wọn papọ̀, frustration máa wà láàrin wọn. Gbọ́n mi sí ọbẹ̀ ò tó máa pọ̀ láàrin wọn. Tí ìyàwó bá ń sọ A, ọkọ máa sọ Z, nítorí pé kò sí ìbálòpọ̀ gidi láàrin wọn. Tí ọkọ àti ìyàwó bá ń gbádùn ara wọn yìí náà, tí a ti sọ ilẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n fẹ́ràn ara wọn. Tí ẹnìkan bá ti travel, wọ́n bí ìsàrà wọn dẹ̀ mọ̀ bèrè ara wọn. Ìbálòpọ̀ ọkọ àti ìyàwó, a ní ó ní hormone tí wọ́n máa ń release, happy hormone, love hormone. Tí ò bá sí ìbálòpọ̀, báwo ni wọ́n ṣe fẹ́ release hormone yìí tí ìfẹ́ yóò ṣe wax stronger? You understand? So ẹ need ẹ̀, tí ẹ bá tára yín bá ti kú fúnra yín, ẹ search ẹ̀. Having said all this, ṣóyé yín, àwọn obìnrin lọ síwájú, wọ́n try láti enhance ara wọn dẹ̀ ti wà okay, wọ́n ṣóyé yín bẹ́yẹn kan tí mò ń sọ. Kí wá ní àǹfààní ọkọ tá a fún ní gbogbo ẹ̀ tí ò appreciate? Ẹ dákun, kí ni àǹfààní ọkọ tí obìnrin yẹn ń béèrè lọ́wọ́ mi pé ẹ̀yin lẹ sọ báyìí, ẹ̀yin lẹ advice wa báyìí. Kí wá ní àǹfààní ọkọ náà tá a ṣe gbogbo ẹ̀ fún, tó dìde tẹ́ ẹ̀ rí appreciation lójú ẹ̀, tẹ́ ẹ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò ní fún, tó dàbí ẹni pé gbogbo ẹ̀ ṣíṣe lórí force ni? Kí ni àǹfààní ẹ̀? O lè mi on point by two wá sọ fẹ́yìn ọkùnrin pé learn to appreciate. Sọ wípé kẹ́ mọ́ sọ pé thank you. Bẹ́ẹ̀ jẹ́ kí ìyàwó yín mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ rẹ̀, kó rí happiness lẹ́yìn ní ojú yín nígbà tẹ́ bá fẹ́ bá a ṣe àṣepọ̀, kó dẹ̀ rí ní ojú yín ní after. Ẹ mọ́ gbégbé àlàáfíà, ẹ mọ́ gbégbé happiness. Tí ó bá ní nǹkan tí ìyàwó rẹ̀ ṣe tí kò dùn mẹ́ nínú, tí ó fi jẹ́ pé ó fi ní frowny face, ṣóyé yín bá ṣe sọ́njọ́ yẹn, ẹ address ẹ̀ náà. Wọ́n ní obìnrin tí a fẹ́ràn, yes, obìnrin tí ẹ fẹ́ràn ló ń béèrè nǹkan lọ́wọ́ yín, ẹ mọ̀ ní kò sí. Obìnrin tí ẹ fẹ́ràn nìyẹn náà. Then àwọn obìnrin kan wá wọ́n ta kí wọ́n tó béèrè, ẹ ti mọ̀ fún wọn. Ẹ bẹ̀rù Ọlọ́run ọba. Àwọn obìnrin kan bá lẹ́nu béèrè owó lọ́wọ́ yín pé my dear báyìí rárá, ẹ ní fún. Àgbà tí wọ́n bá rán a family sí yín níyàwó lé yín, ẹ bẹ̀rù Ọlọ́run ọba. Tí obìnrin yẹn bá lè gbọ́mọ yín lọ́wọ́,
obìnrin bá lè gbọ́mọ yín lọ́wọ́ I'm telling you ẹ ní rí mú mọ́. Obìnrin tó ń ṣe gbogbo ẹ̀ tó nice tó ń béèrè owó lọ́wọ́ ẹ̀ tó rí yọnu rẹ̀ tó rí dùnú rẹ̀ tó ń bá a sùn bí ẹni pé sadness ni tó ń ṣe ìbásùn rẹ̀ ṣe àpẹ túláàsì ni wọ́n ti ní kẹ́ ẹ ṣe túláàsì ni àlùbáríkà ni ara àlùbáríkà ni tó sí fínísì fún ẹ ó kàn ń ṣe bẹ́ẹ̀ ni pé torí pé it is well wọ́n ní by force ni wọ́n ní kẹ́ ẹ ṣe ìbálòpọ̀ ọkọ àtìyàwó ó kàn ń ṣe bẹ́ẹ̀ òun ṣe ìbálòpọ̀ ìyàwó rẹ̀ bí ẹni pé òun jẹṣu lẹ́nu kò sí interest kò sí love kò sí anything kò sí gbogbo ginger gbogbo swagger kò sí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ kàn ṣáà bí àwọn ayé john you understand báwo ni obìnrin bẹ́ẹ̀ wo ni kò ṣe ní sún obìnrin yẹn níjọ́ kan báwo ni kò ṣe ní sún báwo ni kò ṣe ní gbọ́n mẹ́ lọ́wọ́ tí obìnrin bá wá gbọ́n ẹ wà mọ́ rojọ́ wọ́n nígbà tí eṣinṣin ń jẹ elégbò èèyàn kan kò rí o elégbò wá bẹ̀rẹ̀ sí ní jẹ eṣinṣin ẹ gbogbo yín wá ẹ wà mọ́ sọ̀rọ̀ ìgbà tóbìnrin bá bẹ̀rẹ̀ sí ní ṣe gbó títí ẹ wà mọ́ ranjú ẹ mọ́ bínú gbogbo ẹni tó bá tabá that is just the actual fact because obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ àwọn míì wọ́n wà gbọ́mọ yín lọ́wọ́ ẹ wà mọ́ rojọ́ ìwọ tó bá ti fẹ́ kí ìyàwó rẹ̀ gbọ́n mọ́ ẹ lọ́wọ́ ju bó ṣe yẹ lọ gbogbo ìwà tí ẹ̀ ń wù ó máa pay yín back ìwà tó bá wù fún obìnrin yín sìn yìí nígbà tó bá rò tẹ́lẹ̀ obìnrin ó pay ẹ back mo ti sọ tẹ́lẹ̀ nínú fídíò mi ìgbà tó rò tẹ́lẹ̀ lóbìnrin máa ṣe gbogbo ìwà rẹ̀ ìgbà tó bá ti weak ẹ̀kọ́ àsìkò kan bọ̀ tí everybody máa weak yes ọkùnrin ó wà weak jù ìgbà yẹn lóbìnrin wà mọ́ react sí ẹ wà mọ́ pé obìnrin yìí kà ní láì mọ̀ pé ìwọ ọkùnrin ó ti fìtìnátì rẹ̀ nígbà tẹ́ ń fìtìnátì rẹ̀ ẹ mọ̀ ń gbà náà ó tẹ́ ń fìtìnátì rẹ̀ yín ti gbàgbé o ẹ lọ pé kò ní feelings ó ní feelings gbogbo ẹ̀ ló mọ̀ so mo wá ọ̀jì yín pẹ̀lú fídíò yìí pé ẹ change bó bá ṣe enhance ara rẹ̀ mọ enhance face ẹ náà kó mọ̀ be happy mọ enhance ọkàn rẹ̀ náà kó mọ̀ be happy pẹ̀lú family ẹ àti ìyàwó ẹ jẹ́ kí ìyàwó ẹ rí ìdùnnú látara rẹ̀ mọ̀ jẹ́ kó látọ̀dọ̀ ẹlòmíì ta àbí látọ̀dọ̀ inú tó yẹ pé àbí tó bá wo fóònù nìkan ló máa ń rẹ́rìn bí àtìyàn kan tó ń chat pẹ̀lú ẹ̀ ló máa rẹ́rìn sí kò rẹ́rìn sí wọ chat ṣe anything gist ṣe anything ṣe mọ̀ pé topic wà related because we just work a fẹ́ ìdùnnú ọkọ àtìyàwó ni so máa wá fi nílẹ̀ lórí nóòtì yìí pé ìwọ ọkọ mọ̀ jẹ́ kí ìyàwó rẹ̀ gbọ́n mẹ́ lọ́wọ́ in the sense that ṣe dáadáa sí láti sìn àti ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ so this is my words to you today ni pé ẹ má ṣe bí ọ̀tá ìyàwó rẹ má ṣe bí ọ̀tá ìyàwó rẹ ṣe bí ọ̀rẹ́ rẹ ni ẹ close ẹ méje kí ẹ̀yin ló yẹ kí ẹ close jù lẹ́yìn yín ẹ wà fún àwọn ọmọ kún ẹ wà fún àwọn family you understand then kí n tó lọ ìyá ọkọ mọ́ gbàgbé ìyá rẹ o mọ́ gbàgbé bàbá rẹ ìyàwó náà mọ́ gbàgbé ìyá rẹ mọ́ gbàgbé àwọn family àwọn ẹbí ẹ mọ́ gbàgbé ẹ kàn sí wọn ẹ mọ́ nífẹ̀ẹ́ wọn náà papọ̀ so bye for now.